Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. I don't know why. Love is what I see each time I look into your eyes. And for the very first time, all I wanna do is just remain here by your side. By your side. You alone in my door. Hey, Mama lulu mi fire. Lórí wọn ní ẹni agbójú òkunlẹ̀, ẹni agbójú òkunlẹ̀ kò jẹ́ ní àgbà. Bọ́rọ̀ kan bọ́rọ̀ sá ìfẹ́ yìí ò ní ṣá. Máa dalẹ̀ ìfẹ́ wa, àbàbẹ̀ ọ̀rọ̀ àjọsọ. Ọjọ́ ìlérí ìfẹ́ yìí ò ní ṣẹ, ṣùgbọ́n máa dalẹ̀ ìfẹ́ wa, máa bàbẹ̀ ọ̀rọ̀ àjọsọ. Òrùka, òrùka ìfẹ́, òrùka ìlérí. Ọ̀rọ̀ burúkú tó ti lè bọ̀. Òrùka, òrùka ìfẹ́, òrùka ìlérí. Ojú bá yẹjú kò máa rí. Olómi dá ẹ bá mi wá. Níbo ló lọ, níbo ló wà? Mo ti dé ìlà oòrùn, gúúsù àtàríwá òwò. Ọkàn mi ṣàfẹ́rí olómi dà. Àṣẹ ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́, àwọ̀ fẹ́lẹ́ kò jẹ́ káríkù ẹnìkan. Ojúláre kò sẹ́ni tó mọ̀nú òṣìkà. Ẹni àfẹ́ lámì, àwọn ẹni tó fẹ́ ni. Tìmùtìmù kẹ́bí dá sínú kò séèyàn mọ́. Màánú sọ, màá bẹ́nìyàn sọ. Òkété rẹ̀ gbàgbé ìbòsí. Ọdẹ gbá alátẹ ò káwọ́ borí. Ohun ẹ̀dá bàbí lẹ̀dá màkà. Òkété rẹ̀ gbàgbé ìbòsí. Ọdẹ gbá alátẹ ò káwọ́ borí. Ò káwọ́ borí. Òrùka ìfẹ́, òrùka ìlérí. Ọ̀dàlẹ̀ báàlù. Ìjàkùmọ̀ ni mo tó máa ń lò jù. Ẹni abílẹ̀rù tààtọ́ tó sì gbẹ́kọ̀ kan kì í rìn lóru. Kejì, tílé ò báyìí tí ṣù ẹ báyìí, ò kí wọlé ìwà. Kí ló dé? Ilé Kẹ́mi ni mo wà, mommy. We've been studying. Exam is around the corner. Òun kàwé. Gbọ́nà kan tó máa ń sọ lójoojúmọ́ náà nìyí. Ṣé ìwọ nìkan ló kọ́kọ́ fẹ́ kàwé ni? Àbí àwa ìyá àgbọ̀nà léèwé kọjá àdèjókòó léèwé àbáwọn ṣe kan tó ń ṣe níléèwé. Ìwọ ò mọ̀ pé ewu tó wà nínú òru ó ju ti ọ̀sán gangan lọ. Ẹ má bínú mọ́mí ṣe ọ̀pẹ́ yìí náà lè máa sọ pé àkàtúnkà ìwé ló máa ń mú ọlá kẹ́kọ̀ọ́ jí pépé. Sister mi try láti kàwé before the exam so that ìgbà tí exam yẹn bá bẹ̀rẹ̀ kò ní lè bá wọn lójijì. Ẹ̀yin náà mọ̀ pé tí ìdánwò bá bá akẹ́kọ̀ọ́ lójijì láìkàwé ó máa ń gbọ́pọlọ dè ní. Wá ẹ má ṣì mí gbọ́ o, èmi ò sọ pé kẹ́ ẹ má kàwé o, nǹkan tẹ́ bá ti kà látàárọ̀ tó bá ti di ìrọ̀lẹ́ máa bọ̀ wálé,
ẹ má rìn lóru ẹjọ́ mo fọlọ́n bẹ̀ yín o ẹ ní ṣe kò gé aburú o ẹjọ́ o. èmi ti ṣe tán mo fẹ́ máa lọ. ọkọ mi ọlọ́run á wà pẹ̀lú yín. àsìkò ti tó fún yín láti mú èèyàn kan gbòógì láti fi ṣe aṣojú yín ẹ ti ń dàgbé nínú ti ń dàgbé ó yẹ kẹ́ ti máa sinmi sílé níjọ ìdòwò lọ́wọ́. You see, my dear, ọ̀rọ̀ yé mi tí bá ní kò yé mi lọ ní pa àmọ́ Yorùbá sọ wípé ojú mẹ́wàá òjòjú ẹni ó mọ̀ pé a ṣe dá ẹ̀ka iléeṣẹ́ wálẹ̀ sàbújá ni jẹ́ kí mi kọ́kọ́ lọ mójútó tí bá mójútó tán ọ̀nà tá a máa gbé gba Ọlọ́run àkọ́ wa ṣùgbọ́n my dear. I will miss you. Ṣe jẹ́jẹ́. Tóbi, kí ló dé ìwọ tí gbẹ́rù mi sínú mọ́tò? I'm sorry, Dad. Mọ́mí ló ń bá wa sọ̀rọ̀. Ó dà, ẹ sì mí lédi mọ́tò náà. Tẹ́ bá padà mọ́mí á kọ́ntínú ọ̀rọ̀. A máa sọ̀rọ̀ wa tó. Ọ̀yá, ẹ má jẹ́ miss flight mi. Okay. So let's see the motor. Hey, kí ló dé mo lọ? Kí ló ṣe mọ́tò lé? Mọ́tò yẹn ó dùn service kò fún ìdàgbà náà. Kò ní ká lo ilé. It's okay. Gbogbo ọ̀rọ̀ tí mọ́mì mi ń bá yìí sọ ni mo gbọ́. And gẹ́gẹ́ bóun náà ṣe máa ń sọ wípé àkàtúnkàwé ló máa ń jẹ́ kí ọpọlọ akẹ́kọ̀ọ́ jí pépé and àsọtúnsọ ọ̀rọ̀ àti ìkìlọ̀ ni ò kì í jẹ́ kí ọmọlúwàbí ṣìnà. Kò sí bẹ́ẹ̀ ṣe tí ò lérè. Tẹ́ bá wò ní àwa ti gbé tiwa débì kan ẹ̀yin ló kù ń bẹ̀ ẹ kọjúmọ́ wẹ̀yìn kò síbi tẹ́ fẹ́ kàdé tí àwa òbí yín ò ṣetán láti ràn yín lọ mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé kò sí ń tẹ́ ẹ fẹ́ tèmi bàbá yín ò ń ṣe now kejì wàá rántí pé ìwọ ni ó wà níwájú ẹṣin iwájú tiẹ̀ làbúrò tiẹ̀ dẹ̀ máa wò sáré bó o bá ṣe làbúrò ẹ náà máa ṣe tẹ́lẹ̀ fi ohun tó dáa lélẹ̀ fún. Yes, sir. All right. Daddy, what about the money I requested for? Tóbi, kòkòrò jowójowó, gbogbo tí ò jowó lọ. Anyway, mo ti ṣe ètò sílẹ̀ fẹ́yìn méjèèjì nulẹ̀. Bẹ́ẹ̀ ṣàdúrà mi, ẹ ṣí the second drawer, envelope méjì wà ń bẹ̀ fẹ́yìn méjèèjì. Tó bá wá wù yín, kẹ́ jẹ́ kí mọ́mí yín gbọ́. Thank you, Daddy. Johnny ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ṣe wà yìí ó tọ́jú sí mi o. Lọ́nà o. Èwo ni ká ṣiṣẹ́ ká mọ̀ òrùwó gbà nígbà tí èèyàn wá ṣiṣẹ́ kalẹ̀ tí òrùwó gbà gbogbo tí èèyàn ó sì fowó sí ló kún lẹ̀lẹ̀ yìí tí èèyàn òrùwó kẹ́yìn fún adúgbò wọn àti kankan èmi ò kó ń bẹ o èmi ò kó ń bẹ o. ṣé nǹkan tó rọrùn ní kéèyàn máa sígẹ́ẹ̀tì lọ́sàn-án sígẹ́ẹ̀tì lálẹ́ sígẹ́ẹ̀tì ó náà ní kí n máa sígẹ́ẹ̀tì lóru nítorí ẹ̀sìlá jọ̀bù kí ló dé báyìí. Báwo lè ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́? Ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni? Àwọn yìí nírètí náà jọ sọ fún mi àwọn tó ń fi ẹsẹ̀ rìn káàkiri gbogbo yẹn gbóni ìrètí tí wọ́n wà. Kí ni a fi yàtọ̀ síra wọn? Àwọn náà ń fẹsẹ̀ gbálẹ̀ kí ohun tó ṣe tán ni. Rami, rárá sà. Báwo ni Kúnlé? Ọjọ́ mẹ́ta. Mo rò kó ti padà sí skul ni. Rárá sà, ó ikú díẹ̀ sà. Lágbára Ọlọ́run díẹ̀ tó máa kú yẹn láyọ̀ ló máa parí ẹ̀. Àmín sà. Ìwọ̀nba tó kù tó máa parí yẹn ìrọ̀rùn ló máa já sí. Àmín sà, ẹ ṣé gan sà. Bọ̀dá mi, ọ̀rọ̀ tí bí tí mo bá yín sọ yẹn,
next week lọ ní pé kí n wá register. Òkun lẹ́mẹ̀jẹ̀ ń tán sórí owó tí wọ́n bá lè dé tí bẹ̀ lọ́ọ̀mí dé tá a lè fi jẹun ni yìí sì tún gbọ́dọ̀ yọnu tí n bá ti yọnu ẹ̀ nínú gbogbo alẹ́ bí ọ̀pá nílé yìí o. wọ́n ń ṣe hàn ní mi ò bí wíyìn lé tán ní ìsàkóso farapamọ́ fún ọ ẹbí ọ̀pá wà ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà mo ní ìrètí pé yóò ṣeéṣe ṣebí next week náà pé bẹ́ẹ̀ni sá màá ti rí dákun tó lè lọ fọkànbalẹ̀. ẹ ṣe sá. Kúnlé fọkànbalẹ̀ lágbára next week ṣùgbọ́n ẹ ṣẹ́gun mi ṣùgbọ́n mi ẹ kì í jókòó síta kí n. nígbà tí yorùbá ní tí ó fowó ṣe tí òwò ọ̀hún gbà lásìkò. àlérètí. kò lè tọ́rí à ìrètí kí lọ́wọ́ ìrètí wọ́n ìrètí wà kí ni ìrètí ní àìdá ìròwó gbà. ìyẹn náà nírètí àwa nírètí. kò bú. corruption tó bá fi dídá mi máa bribe lecturer yẹn lọ́nà ojú gbà. o gbọ́dọ̀ kàwé ẹ̀ náà. mọ̀ pé wọ́n mọ̀wé ní ìdẹ̀rẹ̀ farawé. kò sí kí ló ṣe. àyà mi dẹ̀ jà. kí ló dé táyà ẹ̀ jà. bó ṣe ṣe ni. báwọn ṣe máa ń ṣe nìyẹn ó kàn lè dédé dìde lọ́jọ́ kan kó ṣe oh no bó ṣe máa ń ṣe nìyẹn o. kò dé rọra sọ. mo mọ̀ pé mo máa ń bu mí láìkí ẹ̀ jọ kí ló dé tẹ́lẹ̀ máa ronú ó ṣe wà yẹn first degree owner ni o ṣé kò yẹ kó wáṣẹ́ pẹ̀lú first degree yẹn ó tún ní good body ó tún gbóyìnbó ó ti sọ̀yàn orí tí mò ń gbọ́ tó ń bẹ́yàn kan sọ̀rọ̀ tó ń sọ english gidi á lè wáṣẹ́. wọ́n yìí sì pè lọ́dọ̀ fẹ́ ṣe masters ẹ̀. má tó dé yẹ kó sanwó masters ẹ̀ security ló ń ṣe in fact ìgbà tó wá gbalẹ̀ ń bì báyìí mọ́mísí kàn help ẹ̀ ni kì í ṣe pé owó yẹn pé but mọ́mísí kàn fi pé aṣáà níbi tó wọn máa gbé so the man is incapable iye lè dẹ̀rẹ̀ ojoojúmọ́ máa ronú ọkọ̀ lè dédé ṣe akọ̀ dédé mi gbogbo bí wọ́n ràn bí sadist. ó wù mí kí n help ẹ. kò help ẹ ọlọ́run ẹ̀ lọ́wọ́ olómi ṣe. Mary ẹ lọ help wọn ọlọ́run sàmárì ó jẹ́ fílẹ̀ wọn máa ṣe ojoojúmọ́ kí ló dé. no. ṣé mi bí ẹ. bó ṣe ń ṣe nìyẹn òun ni mò ń sí ìfẹ́ ọ̀rẹ́ mi ṣáṣá tètè lọ. kí n tètè kọjá o. ẹ jọ̀ọ́ ẹ má bínú tọ̀lọ̀ kí ló ti gbogbo àwọn nǹkan yín wọ́n báyìí kí ló ṣẹlẹ̀ eléyìí ní last week tí mo wá kò ń ṣe iye price tí mo bá lélẹ̀ ó tún ti wọ́n sínsìn even this Pringles ó náà ti wọ́n kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ẹ̀ ń hàdó owó mọ́ ni. ẹ wo ẹ má bínú nǹkan táwa náà rà là ń tà kọ́nà ṣàgbà wá lọ́wọ́ àwọn ìjọba wa ni. ẹlẹ́nu last week sísè the price nǹkan ti change báyìí. mọ́mí fine ẹ kára wa. náà ní kó rajé. ẹ wọ rajé ni. ìwọ dúró attend tí mo fẹ́ bá mọ́mí sọ àwọn ọ̀rọ̀ kan. abalẹ̀ wa náà la mọ̀. mọ́mí báwo ni iṣẹ́ ìta báwo ni ẹgbẹ́ nǹkan. mọ́mí ìgbà tí mo máa kúrò nílé láàárọ̀ làwọn náà ti jáde wọ́n láwọn fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ wọn. so kò bẹ́ẹ̀ débi báyìí. bẹ́ẹ̀ ni mo. báwo ni Kejì ṣe máa ṣe báyìí báwo ló ṣe máa ṣe báyìí á dé débi báyìí á bá ìṣòro ajé á rí i pé mo débẹ̀ kóun náà tó máa lọ síbi tó fẹ́ lọ òbòrò nígbà tí n bá délé báwo ni stock tí mo ní kò tè. ó ní mò ń ṣe lọ́wọ́ mo ti list àwọn nǹkan tá a máa ní láti rà sílẹ̀. ok ó ṣe ọkọ mi. Don't worry me but stress you have something to do for me so téèyàn bá ń stress kò dáa ní àwọn ẹ máa ń wọ nínú bí yẹn ní because apá ti ń wọ mi. dẹ̀ wá rí ìta ni ìta lọ́hùn ló wà ṣé kí n máa yín gbé wá. ìwọ má wọrí jọ ṣe ibi tí basket yẹn wà yẹn náà ní Kejì wa. Kejì. mi ò rọ́ náà ìgbà tí mo wọlé. ẹ jọ o ṣé àǹtí Kejì lẹ wá ní àbí ọjà lẹ fẹ́ rà. àwọn méjèèjì idiot lẹ́nu tó bá ra ọjà tí ó ra Kejì gangan lọ́jà ìyẹn kan máa wọ ilé rẹ̀ ẹ̀ máa fi ṣeré pálí ẹ̀ máa pé Kejì hello how you dey. wrong turn. mi ń gbọ́. àǹtí Kejì ò sí ara wọn. mo dára ẹ kí ìgbà ló máa dé. àǹtí Kejì ò sí ara wọn wálé ní ẹ wo ọjà ní kẹjẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe. kò sí problem. bóyá kò return àwọn kíní padà sí àwọn ibi tí wọ́n máa ń wà. ẹ rà mọ́.
ẹnu ògbà tó ní kéjì sí lára táìmù tó bá dára ni wọ́n kàn sọ fún mi tí mi bá ti wá kí n rà jù báyìí lọ kọ́ mi pásítà. ẹ jẹ́ bá ká dáadáa sọ́njàre. ẹni sàn bó ṣe rí bí sọ́sọ́ áńgẹ́lì. ẹ wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ gbà báyìí ẹ má lọ jí nǹkan lọ́hùn yẹn. ta ló fẹ́ jí nǹkan wọn kí n pa ẹ gbà bí wọn kí n pa ló mọ́ wíwá ọ̀dẹ̀ ní ẹ̀rọ nílà káì mo dẹ̀ máa ń tìpù ẹ náà díẹ̀díẹ̀ ti máa ń fọ́ ẹ kó nílà káì. àfikún gbowó. ẹ ní òróbìnrin tòrí. ọ̀rẹ́ o miss bí mo ti dé party báyìí wọ́n kọ́kọ́ fún mi ní ìgò kan tó tutù mo rọ́ọ̀sì ẹ̀ mo tún call fún another one báyìí tó fún mi báyìí mo kàn rí ẹran ẹgbẹ́ ni ẹran ẹgbẹ́ rèé mo ti rí ẹ bá ń gbé ẹran ẹgbẹ́ wá kí mo jẹ ẹran ẹgbẹ́ rẹ báyìí ọ̀rẹ́ ṣé orí ìgò kan ló ti wà látẹ̀kùn kí ló ń ṣe é gan sọ fún mi kí ni ìṣòro ẹ ṣé kìí ṣe ìrònú tàbúrò èrò tó ń rí pawó skul ẹ. sí ìwọ náà wò ó lọ́mọ̀sí yẹn lẹ́gbẹ̀ẹ́ àyà kí ni mo wáyé fún láti jọ ọmọ ka àkọ́kọ́ kó parí rẹ̀ ló ti di wàhálà máa bẹ̀ wá wọ́wọ́wọ́wọ́ àwọn olórí burúkú sì kàn wọn ò sàn wó. ó yẹ kó máa dúpẹ́ dọ́dọ̀ náà ni níbi tí àbúrò ẹ̀ kàwé dé ó wu àwọn kankan náà kàwé níbi tí àbúrò ẹ̀ kàdé wọn ò lágbára wọn lẹ́yìn tó ọwọ́ fẹ́ fi rònú sí ẹ léṣe ọ̀rẹ́ bùnkà yà tó bá mu kan gbogbo rònú parẹ́ ṣe mọ́ iṣẹ́ ọlọ́run àlèdè lè ṣẹlẹ̀ la kí ọ̀sẹ̀ gbogbo tó jẹ wá. ọ̀lẹ́ sán. ọ̀n ṣe pè ní. sẹ́mi oṣù ní adéhùn ọ̀làlà. ọ̀làlà. ọ̀gá kúkú rẹ̀ Mr. Daniel abikan pé olórí mùsùlùmí yẹn ó burú tó yẹ pé ó gbé fàlẹ̀ mọ́yà ni ló yọ ní yọlẹ̀ yọmíná kí ni gbogbo ọkùnrin yìí ṣe báyìí fún torí ọlọ kí ló ń ṣe gbogbo eléyìí fún báyìí ṣé àwọn àyè náà ò bí ma ni. ó fa fáìlì yọ ó wá fi tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan kọ́ wọ́n bá gbó ó fa fáìlì tèmi náà yọnu ìfẹ́ mi náà lówó. mi ò rí tiẹ̀. bí nǹkan sára kò gbàgbé ìrònú láti pé ìrònú kì í sọmọ yára o ò wá lè tún fi ìrònú ṣe rẹ léṣe ká tó a máa wọ ọsibítù. ẹgbẹ́ sáwọn náà ò bí ma ni. mo ń gẹ́gẹ́ kú wọ́n sanwó wa ọmọ àbúrò sì lọ sùkúù ẹ̀mí mọ́ nìyẹn wọ́n fi ìrònú parẹ́ o. I don't know why. Love is what I see each time I look into your eyes. Oh baby. Báyìí. Mo ṣe ń fún mi. Ẹlẹ́jẹ̀. Mo wà mo ti dúró sí ìbàlẹ̀ látẹ̀kùn kí ló fẹ́ rí mi fún wo mo ń lọ ọdún kan mo sì níbì kan tí mo fẹ́ dènà. Ó má bínú. Mo kàn ń ṣe ìpàdé náà ni mo mítìn lọ́tún mítìn ló ṣe ìpàdé ni o sókè tó bá máa dá fún máa ṣe ìpàdé o. Àwọn tí ò ní nǹkan ṣe tí wọ́n ṣoríire náà kì í pàdé wọn máa ń dá wà ní àwọn nìkan wọn máa déjú mọ́lé. Bọ̀wọ́ tó bá jéèyàn ńlá a máa pàdé oríṣiríṣi èèyàn ìpàdé wàá pàdé èèyàn láyé ẹ̀ wàá dẹ̀ lọ lù ńlá o ní jókòó sí ìlú yìí nìkan. Wàá gba ìṣòrí question tó bí mí yẹn jọ́ tó rọ lọ́wọ́ tó jẹ́ kí n pẹ́ ọ̀gá ni pé mò ń wá admission ni o. Ò ń wá admission? Yes, sí school. School yín náà ni. Tó bá ṣe jáàmù tó bá meet up cut off máa gbẹ wọlé. Ok, mo jẹ́ olódo lójú ẹ̀. Bíi ti báwo? Ó ti yẹ kó ṣe torí Ọlọ́run gangan ni mo ṣe fẹ́ wá school yín ní ìṣòpò ni mo kàwé. Ṣé lóòótọ́? Èmi ò ń ṣe account book. Mo fẹ́ wá admission sí school yín nítorí kan náà àwọn ọ̀rẹ́ ẹ̀. Mo ti sọ fún alárakọ̀ gbogbo tó bá ṣe jáàmù tó meet up pẹ̀lú cut off mark àwọn ọ̀rẹ́ mi pọ̀ ìwọ gangan ló ń sọ ọ́nù. Ọ̀ṣàmọ̀ ojoojúmọ́ tẹrù ni kàwọ́ dúró mi pẹ̀lú kálíbà mi pẹ̀lú àwọn ìlú tí mo ti lọ nínú ayé yìí ó yá ẹ lẹ́nu ìwọ gan mọ̀ ó kì í jẹ́ kí n kàn kámẹ́rin fún ẹ Tintobai Bonfrano Alecantini àti Gẹṣin mẹ́rin yẹn ti tó kan wú àwọn ìlú tí mo ti lọ yẹn tí ò kọ́ mọ̀ tó yẹ pé o ò lè máa rẹ́wọ̀n yẹn kan sọ pé àwọn fẹ́ lọ sí ìlú yẹn àfàwọn tó bá lẹ́nu tán mọ̀yàn tán wà lókè ò ní sórí burúkú ewu wa ló mọ̀ nínú àwọn ọ̀rẹ́ yẹn tí màá fẹ́ kó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tán máa fẹ́ máa rí mọ́ mi pé ẹni tó ti ń lọ Lámilékan Bonfrano irú ẹni báyìí ló ń gbé sẹ́gbẹ̀ẹ́ ewu ni wọ́n mọ̀. èyí tó bá jẹ́ gangan ni kò sọ gbogbo ètò ń sọ fún mi kò yé mi dárúkọ fún mi náà. Kejì gangan ni mò ń sọ. sọ pé Kejì ó ga èmi náà dẹ̀ ga mo síngbọ̀nẹ̀ mo láǹkì mo fit mo kẹ́fìtì mo níkì mi mo dàbí erin ńlẹ̀ ni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀rọ̀ àgbẹ̀
Lámilẹ́kọ̀ọ́ bọ̀ fúra ọmọ tó gbé ló gbé yìí. Lámilẹ́kọ̀ọ́ kò dé fún àǹdì. Pẹ̀lú kálíbẹ̀ pẹ̀lú ìlú tó ti dé bó tún ṣe mọ̀yàn tó ń lọ mítìn lọ́tún lọ́sì kò yẹ kó rán mi sí tó bá tàkà sí báyìí máa dé lóhùn kí ló ń ṣe ẹ́ tó tún wá bá mi. Èmi kàn ní kí n lo pò mí nì ó ti yí ẹ àwọn ibi tí mo wà òkè lókè mo wà àkọsọ fún pé kejì pàdé mi yóò fẹ́ máa tọ́jú ẹ̀ máa fowó bá tiẹ̀ jẹ jọ anáwó lé lórí ẹ̀rọ àbá. ọmọ tó máa tàkà sí tó máa gbà. Problem gangan ni pé mi mọ ibi tó máa ń gbà sí mi mọ ibi tí mo lè ka mọ́ ṣé kí n má tàn ẹ́ like 4 times ni mo ti lọ sí ṣọ́ọ̀pù mọ́ mi bá ọmọ kan tó dàbí ọmọ apple laptop báyìí ọmọ yẹn ni mo máa ń bá ń bẹ̀ tó dàbí ọ̀pá orò mo kàn máa ń mú nǹkan fún kò ń ṣe normal àmúlẹ̀ bá ń ṣe shopping kò ń jọra wọn. Kò ń lọ síbẹ̀ yẹn mọ́ all the time bọ̀ mo mọ ibi tó máa ń jẹ sí. ò ní yàgò ìsọ̀bẹ̀ fún mi. ó ní báàkan tó máa ń jẹ sí tí bá ti rí ń bẹ̀ máa pè wọ́n. Jọ jẹ́ kí n tàti bí ìbẹ̀rẹ̀ level wo ló wà náà. 1000. 1000 level. Ní school. 1000. Ọ̀gá o wáyé tó pẹ́ tó bá yẹn ní school kí ló rí ìdùnnà. D. Ní yunifásitì. Ṣé ti ń ka D ní school ni. wọ́n ti ń kà. D kí ni. $D. Ṣé o mú mi ṣeré? Wọ́n fowó kà. Read the sentence out. Kimi, I'm not understanding. Wọ́n náà try láti task brain ẹ̀ kò yé mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí. Kimi, look. Let's go and talk to that guy to assist us. Which guy? Your neighbor, Kunle. Nonsense wo nìyẹn. Ṣé mo sọ̀rọ̀ jù ni? Nǹkan tó sọ ò dáa. Nǹkan tó sọ ò dáa. Tó bá ti ń sọ àwọn nǹkan tí ò dáa wàá máa fi inú sọ English innocent station. Ṣé òun ló ń bá wa ṣe tẹ́lẹ̀ ni? There's no more time. Let's just get this thing done. Let's go and meet him. He knows all these things. Ṣé bí wọn náà lọ ní pé same course tá à ń ṣe yìí lòún ṣe? He knows all these things. Why can't we go talk to him? We go meet him. Ìwọ nìkan o lè dá lọ. As for me, orí ò lè padà wá dìrù mi ò lè lọ. Your pride won't take you nowhere. Thank you. Bye. This is on Facebook, Russia. Àǹtí Kejì, ṣé wà okay? Mo wà. Ọkùnkùnlé mo wà. Ẹ jọ̀ọ́ ṣé kò sí o? Kò sí, mo need wọ́n bá mi kọ́ assist mi pẹ̀lú studies. Ẹ fẹ́ kó bá yín ṣe assignment yìí. Wọn ò dé wá sí nílé o. But ó máa wà ní ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn tó máa ń jókòó sí. Lẹ́yìn kùlé. Yeah. Ẹ ṣé o. Yes, ma. Yeah. I don't know why. Love is what I see. Hi. Do you have a second? Huh? I needed help with. You want me to help you? Thank you. Right here. Here. Right here. I'm calling. More in KG. I don't know why. Love is what I see each time I look into your eyes. And for the very first time,
All I wanna do is just remain here by your side. By your side. Ìwọ ló ní wájú. Èyí mama lulu mi fàyà. Lórí wọn ní ẹni agbójú òkunlẹ̀. Mọ́mí, àwọn pípín yẹn ti kó ọjà yẹn dé. Ok, ṣé o dẹ̀ sí gbà lọ́wọ́ wọn? Rárá mi ò gbà. Kí ló dé? 10 cartons péré náà kó wá. 10 cartons nínú 20. Kí ló dé? Lọ sọ fún wọn tí ó bá ti pé 20 ó wá kéré mọ́ kó jẹ́ 15 tí ó bá wá ti pé 15 má gbà lọ́wọ́ wọn. Torí ẹ̀ náà mi ṣe gbà. Má lọ ṣe bẹ́ẹ̀ yẹn. Bàtí kébí àmọ́ jẹ wọ́n lówó ṣé mo jẹ wọ́n lówó ni? Rádaràda. Ọkọ mi. Hello. Báwo ni gbogbo nǹkan tẹ́ bá lọ? Ọba oníṣẹ́ àrà oníṣẹ́ àwọ̀ márìdì ó ti yanjú lọ ọ̀pọ̀ ẹni folúwa. Ṣé àwọn òṣìṣẹ́ ń tẹ employ ṣé wọn ò fún yín ní stress kankan? Rárá o, Ọlọ́run ò jẹ́ wọn ò fún mi ní stress kankan. In fact, the little time tá a jọ fi ń ṣiṣẹ́ yìí àfi bí ipa àtijọ́ ń ṣiṣẹ́ tipẹ́. Honestly, they are all wonderful. Olúwa ṣeun, Olúwa ṣeun. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àmín o. Báwo wà ní ìsìgbà wa ní kamari tí nígbà tí kọ̀tẹ́ bá lọ tẹ́tí succeed torí ẹ wo ara mi ti wà lọ́dọ̀ yín o. Àkànkẹ́ mi. Anyway, mo fẹ́ kó mọ̀ pé bó ṣe ń ṣe ló ń ṣe mí and I want to assure you pé very soon máa kàn yín lára. Òdà kò burú a máa retí yín. Anyway, báwo làwọn angels mi ṣé wọn dá ẹ lámójú? Wọ́n kúkú wà ń bí o ẹ̀yìn Tóbi ló wà ń bí báyìí Kéjì ti lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó lọ kàwé ẹ̀. Ok, ẹ bá mi kí Tóbi tí n bá pè é padà láìpẹ́ máa bá Tóbi náà sọ̀rọ̀. All right there, love you. My dear, I love you too. O ṣe ọkọ mi. Okay, bye. Jẹ́ kí mi náà wá yọjú sáwọn pípì torí àìpọ́ ariwo wọn ni mò ń gbọ́ yẹn. And so on in kitchen, also in the next 20 minutes to 30 minutes, fish barbecue material ready. All right. Kí ni mo wá ṣe lè máa fi mú eléyìí náà? Actually, pepper snail church ready now, so see about my mo lè bá mi gbé wá. Oh, ìgbín ti ready. Fún mi nígbín. All right, sir. Yeah. It's okay. This is good. Dádì Ayọ̀, ẹ má sọ fún mi pé orí ìrònú ilẹ̀ ṣì wà. Kí ló dé? Ṣé bí fún ìrònú ṣe ra yín léṣe ni? Ọlọ́run ọba gan mọ̀ pé ẹ ti gbìyànjú tó. Owó dẹ̀kẹ̀rẹ́ onítòun bá ti sínlé kẹ́nikẹ́ni má dábàá òun rárá. Kúnlẹ̀ dàdẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ gan. Òun gan mọ gbogbo akitiyan yín lórí pé kóun lè lọ ṣe masters ẹ̀. Ẹ wo gbogbo ẹyọ́ lọ́hùn o. Ó yọ́ lọ́hùn o. Ó kàn sọ bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀wọ̀n ọmọ tí mo rò pé onìkan yóò gbogbo ìdílé yọ. Tẹ́mi ò bá tiẹ̀ kà ṣé bóyá kóun kà dójú àmì nítòsí òun ló ń sọ òun lówó tó já mi tàn wọ́n yẹn kò síbi tí mo fẹ́ wọ́wọ́ dé mo fẹ́ wo délé ọ̀tá mi ẹ̀gbọ́n náà wò ó kí ni mo fẹ́ ṣe ẹ́ ó dà ńgbà wo lọ́mọ yìí ò ní lọ́jọ́ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́. Ọkàn ń tàka ni tó bá yọ lọ́jọ́ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́ ṣé kò ní fẹ́ afẹ́ ṣe ní tó fẹ́ ṣe ní tó wà nínú ẹ̀ afẹ́ ṣe ìwé tó fẹ́ kà àbáwo ni tèmi ṣe rí báyìí wọ lọ́hùn kí ló tó ń ṣe báyìí fún mi kí ló ń dà mí láàmú fún kí ló ń le tó báyìí sẹ́mi nìkan ni. Ẹ wo ẹ má fi ìrònú para yín ẹ má fi ìrònú para yín ẹ dẹ̀ má sọ ìnáwó di méjì sí mi lọ́rùn torí òun lè ronú sí yìí ó máa tún di nǹkan míì á fa ìsàn sí yín lára màmá sáré káàkiri ẹ jọ ń torí Ọlọ́run gbogbo ẹ yọ Ọlọ́run gbogbo ẹ ó yí Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ayọ̀ lọ́rọ̀ á máa já sí kẹ́ ẹ dìde kẹ́ wá lọ jẹun. ọ̀rọ̀ oúnjẹ ti ẹ̀sìn kọ́ báyìí oúnjẹ kọ́. Kẹ́dẹ̀ ẹ wá lọ jẹun. àdèmọ̀ ó mà ṣàánú mi o.
Ìdẹ̀rìn kí ẹlẹ́kẹ̀já lọ wo resort wọn ti kọ́ sí ẹ̀ náà. Ó bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ máa lọ sùn. Máa fàbí ìgbín máa lọ wò bí olólo gbà. Ẹ ṣáà tẹ̀ máa lọ. Ilé ò ṣe ní dùn. Filẹ̀ yẹn ní mi ò ṣe ní dùn. Ẹ̀yin máa fò kí máa fò kí máa fò kí. Ọjọ́ tí àná ta ni kò wá ṣe lẹ́sìn tó ṣe ní. Adé láìkí mọ̀. Adé yẹn yẹn. Mi sùn náà. Kì í ṣe pé mi ló fẹ́ ṣe fẹ́ mi fẹ́. I don't want to take a no for an answer. Ọ̀rẹ́ mi. Babes, kí ló ṣẹlẹ̀? Mo sí mú dé olórí burúkú ni lecturer yẹn ṣá. Ládùú owó tí mo fún. Àṣewòye ń tọ̀ mí nínú. Carry over straight. Ṣèbí mo sọ pé àníyàn tó ń kọ́ wọn lẹ́sìn. Ó dẹ̀ ní rárá. You say you that have money. Ẹni tó bá. Ẹni tó mọ owó èlò mọ òun. Òde dúró dè mí náà, bó lè yí ṣe báyẹn. Àbọ̀ kò fọ́ ní ìná, ṣó yẹ kó wá máa yọ ni. Ìgbà tó máa ní kẹ́yìn náà kàwé irọ́ ni afábẹ́ẹ̀gì ṣá, abẹ́ẹ̀gì ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ìwọ tó ń sọ̀rọ̀ nǹkan, ṣé mi ò fọ́ ọ̀sẹ̀ kó tó wà ní? Má sọ yẹn o, èmi ṣàgbọ́rọ̀ tí wọlé lọ. Lẹ́nu ṣọ́mbọ̀. Pẹ̀lẹ́. Mo ti ṣe filẹ̀. Kí la máa ṣe báyìí? Ìwá ni kí lẹ máa ṣe, ó ti mọ̀ pé carry over náà ni. Lesson teacher wà available, ṣé wà wá? Pẹ̀lẹ́, ọdún kan rèé bí ọ̀la. Wow, this is my name! Ó ṣeun o! Mi ì tún lórúkọ mi this time. What's happening? Kí ló ń ṣẹlẹ̀ báyìí wọ́n lọ́hùn? Mi ì lórúkọ mi. I can't find my name. Another carry over again. Ayé mi ta, ayé yóò ní ta, ayé yóò ní ta sẹ́. Mi ì lórúkọ mi látàárọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Hello Mr. Ayẹyẹ rẹ̀ máa ń ṣòfò ní ẹ̀yìn sórí rẹ̀. Ṣé tí ìgbà lè ṣe fún mi? Ẹ ti jẹ́ kí Súlì káyọ̀ bà ní àdì. Kò ń ṣẹjọ yín. Ẹ̀wẹ̀ má wọ̀ ni, ẹ kì í sọ fún yín o. Ẹ wò kò sígbà tí mi ní pa yín o. Ó máa pa yín gbẹ̀yìn gbẹ̀yìn torí ẹ̀ wúlò. Tẹ bá tí ìyẹn máa wẹ̀ yín máa pa yín gbẹ̀yìn. Olórí burúkú owó olórí dúdú o ń ṣẹjọ ẹ má wọ̀ rí. Aláṣẹ mi ló máa ṣe àárẹ̀. Onírànú o. Kí ni mo ṣe? Mi lórúkọ mi. Mi lórúkọ mi. Ó ṣe é. Bọ́dá Kúnlé ẹ̀ nálejò. Tani? Àǹtí Kejì ọ̀rẹ́ àǹtí Kẹ́mi ọmọ láńlẹ́dì. Ṣé kò sí? I don't know. Bọ́lá wà? Wọ́n wà níta. Ṣé kò wọlé? Keji. Yeah. Welcome. Oh. Join me. No, thank you. Okay, can I have a seat? Sure. And I brought this for you. Why? Nothing, just to show my little appreciation for everything you've done. No. I can't accept this. I understand. It's yours. Thank you so much. You're welcome. Thank you. You sure you don't want to join? Oh, no, thank you. Thank you so much. I don't know why. Love is what I see each time I look into your eyes. And for the very first time, all I wanna do is just remain here by your side. By your side. Ìwọ ló ní wájú, èyí mama lulu mi fàyà. Torí wọ́n ní ẹni agbójú òkunlẹ̀, ẹni agbójú òkunlẹ̀ kò jẹ́ ní àgbà.
ṣe jẹ́ nìyẹn bàtà náà ti di pé kò sí bàbá àti ìyá mọ́ lọ́mọ náà ń ṣe gbogbo ẹ̀ fún mi ọ̀rọ̀ sanwó skul ọ̀rọ̀ dáṣọ owó mọ́tò owó gbogbo ẹ̀ pàpà wọlé mo ti wáṣẹ́ síbi tí mi ì tí ì lọ iṣẹ́ náà mi ì tẹ̀lé jálè èyí tó máa rí tó ẹ pé máa fi ń jókòó every time kí n máa ronú pé masters mi náà bí a ti bá ṣe yẹn become at least more competitive so ṣe ìgbẹ́ ṣe rí lè. iye mi gbogbo iye mi ibi tó yẹ ẹ̀gbọ́n ẹ ṣe gbogbo ẹ̀ dé ibi tágbára wọn gbèdé ni. ojúmọ́ fi ń dúpẹ́ lọ́wọ́ wọn. And you're a very nice person and you've been very helpful. You know, nǹkan tó bá lè ṣe tí mo lè fi contribute sí life I don't mind. Wà á help me. Kò ṣe mi o, ọlọ́run mi o, it's my child. Dúpẹ́ lọ́wọ́ mi. Hey! Leah, kí ni túmọ̀ yẹn? Dúpẹ́ lọ́wọ́ mi. No, you don't have to. I mean, you wanted to help me in your studies, you've assisted me and helped me out. So. Gbèdé mi ṣe pé tó bá rí pé jábúrò mi náà ṣé mi ní kọ́ ni. Well, I'm a bit about no, no. But thank you. This is just my own little way of saying thank you. lálẹ́ yìí bí ìbò sọ bíbo ló ti ṣẹlẹ̀ káàkiri lọ bẹ̀ báyìí. ọ̀rẹ́ mi outing tó wà lálẹ́ yìí ó le gan-an mo dẹ̀ fẹ́ ká tètè kúrò nílé because wọ́n ti gbé sí mi létí ipa àwọn tíìmù kan náà ń bọ̀ ní outing yẹn kọ́ dẹ̀ máa lọ gbowó wa mọ́ wa lọ́wọ́ ẹ understand. àfi ká tètè ṣe ká máa lọ bẹ́ẹ̀ ni. yes na ká ṣe kíákíá ká lè máa lọ. Becky kí ló ṣẹlẹ̀ adé ń sọ̀rọ̀ láti ẹ̀kan ó dẹ̀ sọ̀rọ̀ kí ló dé. ewu làmúrò bí ní Ọ̀yọ́. ṣé mi ìṣe níjà tẹ́lẹ̀ kò lè yé ẹ. Bọ̀ jẹ́ kó yé wa náà because à ń sọ̀rọ̀ látàárọ̀ ó dá sí kí ló ṣẹlẹ̀. ọwọ́ lẹ́kan ni. girlfriend kí ló ń ṣe yín náà mo ń sọ̀rọ̀ tó ń dùn mí lọ́kọ̀ ẹ̀dẹ̀ fi mí ṣe yẹ̀yẹ́. no má sọ fún mi pé torí ọ̀rọ̀ lẹ́kan la ṣe ń sọ̀rọ̀ ló dá sí. ṣé ọ̀rọ̀ ọkùnrin náà ló wá gbé sórí bẹ́yìn lẹ́kan náà tó ń pariwo báyìí kò ní fún ẹ lówó kò ní fún ẹ ní anything òun nìyẹn tó sọ pé a máa jáde lálẹ́ wàá jáde wàá wà òkè wàá tún gbowó wálé àbí kí ló feel. a bẹ́tà kó gbé ọ̀rọ̀ lẹ́kan sẹ́gbẹ̀ẹ́ lẹ́kan bá wò ibi tá à ń lọ ó máa gba owó gidi wálé ọ̀rẹ́ mi ṣe rep náà má ṣe báyìí náà wò ó fi ọ̀rọ̀ lẹ́kan sílẹ̀. wo my dear fìyẹn lẹ̀ tẹ́ ẹ bá mi ṣe nǹkan sọ̀rọ̀ lẹ́kan mi ò lọ sẹ́ni ìwé ẹ̀. òkè òun jẹ́ láti sọ fún mi pé nítorí lẹ́kan sìn òun ní tẹ̀lé wa lọ síbi tá à ń lọ lálẹ́. ọ̀rọ̀ lẹ́kan ni mò ń rò ọ̀rọ̀ lẹ́kan ló wà lọ́kàn mi òun ni mò ń rò látàárọ̀ dalẹ́. ok mo ní solution tó bá ti lè gba ìmọ̀ràn mi lẹ́kan máa ṣe tẹ̀. kí ni nǹkan náà. mo mẹ́ni tí lẹ́kan fẹ́ dé ètò tẹ́ pé lẹ́kan like bébí yẹn gan-an tábàdẹ̀ ti lè ṣe tí lẹ́kan ò bá ti lè rí lédi yẹn fẹ́ ó máa gbọ́ tiẹ̀. tábà ṣàtì àwọn méjèèjì ó ṣàmà gbọ́ tèmi. nǹkan kékeré nìyẹn náà. ok ṣé wàá dé lè jáde lálẹ́. má máa rò. ṣé wàá lè mú drink ẹ̀ ń sìn. ok màá mu díẹ̀. tílé kan bá ti gba tèmi màá mú ìwé. ṣé wàá ṣàlẹ̀ tẹ̀lé wa jáde lálẹ́ àbí. nǹkan tó ń jẹ́ láti sọ fún mi sìn ni pé wàá mú díẹ̀ ń sìn tílé kan bá ti wá gba tiẹ̀ wàá lọ tọ́jú yòókù wàá wá mú àbí. oh serious. ọ̀rẹ́ mi níbẹ̀ ló wà. kí ló tó ṣe wá dá mi dúró látàrí. má bínú ó ṣàmọ lẹ́kítírà ẹ̀ má lẹ́kítírà wèrè yẹn má dá lóhùn ṣe ló fi máa gbé súnmọ́ mi. kí ni ìwọ wá ṣe. kí ni mo fẹ́ ṣe mo tọ̀nà ẹ̀ dáhùn ni nà. Mark. gbogbo yẹn fẹnu pé Mark kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Mark ọ̀rẹ́ mi a máa fowó ṣe money speaking owó ni kókó gbàgbé Mark ọmọ bàbá olówó. mo ti gbọ́ má gbé ń bọ̀.
kó má dàbí pé mi ò ka ẹkún ni mo ṣe fẹ́ fèsì sọ̀rọ̀ tó sọ ń pa Kúnlé àti Kejì yẹn. Gbogbo ìròyìn Kúnlé àti Kejì tó sọ kò sóòótọ́ ń bẹ̀. Kí ni Kejì máa jẹyó tó máa sọ pé orú Kúnlé yẹn ló tọ́ sóhun láti fẹ́? Wọ́n rẹ̀ gbàgbé kò sọ̀rọ̀ ọ̀nà ẹ̀. Olúwakẹ́mi, you should know that there is no smoke without fire. Tí ajá tèmi ò bá rí kò ń dédé gbó o. Kì í ṣèní kì í ṣàná tí mo ti ń rí wọn pọ̀ náà. Bó tú ẹ ní Kejì ṣe mọ bọ̀bọ́ yìí náà. Kí ló tó fún wọn pretend fún bẹ́ẹ̀ pé ó mọ̀ kankan pẹ̀? Mo tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí. It is impossible. Kejì ò lè stoop solo láti fẹ́ Kúnlé. Jọ̀ọ́ ẹnu wo ni Kúnlé fẹ́ fi toast Kejì? Yeah, tí Kejì bá tiẹ̀ máa choose, ó máa choose níbi akọni tí ń san ogun ni, tí ẹ̀rù ti ń bojo, tọ́lá ti ń pàṣẹ, tó sì ń gbọ́n pìpì. Ó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi, kò ṣeé ṣe fún ẹni tí ò mọlé dì kó wá sọ pé òun fẹ́ jolúwo. Ẹnu wo ni Kúnlé fẹ́ fi sọ? Báwo ni Kúnlé ṣe fẹ́ sọ fún Kejì pé òun láìkẹ́? Mo dẹ̀ jẹ́rìí Kejì náà. I'm just telling you, it is not possible. Ṣé ní gbogbo bó ṣe ń rí wa pọ̀ yẹn? Ìwé lásán ni Kúnlé ń kọ́ wa. That I am very sure. Olúwakẹ́mi, ó gbọ́ ó gbà. Èmi Ọlárónkẹ́, mo ń sọ fún ẹ pé relationship ó ti kọjá academic issue. Wo tó bá farabalẹ̀ dáadáa Olúwakẹ́mi, wàá rí mú. Bóyá wo ló ń parọ́ fún mi, bóyá mi mò ń parọ́ fún ẹ, ó dijọ́ yẹn náà. Ọlárónkẹ́, ó fẹ́ gbọ́. Kò sọ̀rọ̀ ńbẹ̀, gbàgbé ẹ̀. Tó bá ṣẹlẹ̀ ńkọ́ kí ni kí n ṣe fún ẹ? Wo má worry tiẹ̀, ó ṣúọ̀ fún mi. Oh sorry, bàbá yìí ti ń pè o. Óyá jọ àmọ́ lọ. Tóbi. Óyá. Tẹ́lẹ̀ tó wọ sọ́ọ̀kì dáwọ̀ àbínú wíńtà kí ni gbogbo ilé ìjà. Ìkọ́ ló ń sọ ọyẹ́ wà. Kò má sọ fún mi pé òun fẹ́lẹ̀. Màá manage ẹ̀. Màá manage ẹ̀ bẹ́ẹ̀. Eléyìí ọyẹ́ wà. Kó lè má fa ìbọn ní mo mọ̀ kan tí mo rí. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ọmọ higher institution. Dúró sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu yìí. Ṣé iléèwé tí mo rán ẹ lọ kó lọ kàwé nìkan ni? O ò ka ọgbọ́n orí ẹ̀. Kí n ran ọmọ tí mi ò mọ̀ lọ́wọ́ rí kí n bá sínú ilé mi. Wake up girl, wake up. O wá ti torí pé o ń kọ́ ẹ níwèé. Òtítọ́ kí n gbà sílé. O fẹ́ kí n dáràn lọ́mọ tí mi ò mọ̀ ní tá a mọ̀ wá ẹ̀ tá a mọ̀ wọ́n tó lè yọ tá a bá gbà sínú ilé. I don't share your problems for me. I just thought I should help, please. It doesn't matter, but there are so many ways you can help someone who is in need. Kì í ṣerú nǹkan tó tò sílẹ̀ yìí. Èmi ò lè gba ẹni tí mi ò mọ̀ sílẹ̀. Báwo ṣe máa gbára ta tó bá débi tó bá jalè tàbí ó ṣe kankan níbo ni mo fẹ́ gbé gbà. Kéde, mi ò ṣe ìrànlọ́wọ́ fún this same boy tó ń sọ yìí and that is final. Ó mọ bàbá tó ní ó ti conclude nǹkan tó fẹ́ ṣe nìyẹn kò dẹ̀ lè yí ìpinnu ẹ̀ padà ìwọ ni kò ra faramọ́ bẹ́ẹ̀ ṣó ti gbọ́. Talk to him. Ẹni tó gbọ́ sí. Mama lulu mi fire. Dájì Kejì ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ àwọn àgbà bọ̀ wọ́n ní àlè tí tó rí pé ká má sùn àmọ́ bí táwọn ọmọ wa náà máa dé lẹ́yìn wa ọ̀la ẹ wò àmọ́ ọmọdé yìí tì ń bí kankan tó fi ń ṣàánú àwọn ọmọ wa tó ń kọ́ wọn níwèé báwa náà bá ṣoore fún ìlòpọ̀ báàdì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run máa fẹ́ kẹ́ jẹ́ ká wò ó ṣe fún ẹ wò mí sọ pé ká gbà sílẹ̀ o àmì ẹ jẹ́ ká ṣoore kan fún òun náà tó máa fi mọ̀ pé àwọn ẹni wọ́n ṣe òun lóore nǹkan tí mo fẹ́ ní ẹjọ́ tó lè lọ ìjọ kọ ẹjọ́. Torí wọ́n ní ẹni agbójú òkunlẹ̀ ẹni agbójú òkunlẹ̀ kò jẹ́ ní àgbà. Ọlámilé kọ̀bọ̀ fúlànù ọmọ tó ń sọ tán lókòso. Oníṣòrí burúkú. Àbí o. Wà á dé gẹ̀ẹ́sì nǹkan tó kú lágbára Ọlọ́run kò ń ṣèlú tó easy èèyàn tí ò easy náà ló ń lọ bẹ̀ bíi tèmi sọ pé mi easy àwọn tó bí mi go easy even ẹ̀ tó bá fẹ́ mọ̀ mi tó fẹ́ súnmọ́ mi ò ní easy. Ẹnu yìí náà ni kí ló ṣẹlẹ̀. Oyún mi ò easy nǹkan ìyá mi Ọlọ́run o mọ iye ọjọ́ tí mo lò ń bẹ̀ ni. Òòlé kan ọ̀rẹ́rẹ́ kan ni mo bá wà mú kàn fìyẹn wọlé ni àwọn kan lè pa ẹ̀mí ẹ̀ o àwọn ilé ìfẹ́ balẹ̀ ọ̀la jẹ́ ni wọ́n fẹ́ mú ẹ kúrò ń bẹ̀ o. wọ́n lépa ẹ̀mí mi. Ọlọ́run. wáṣẹ́ nìyẹn súnmọ́ Ọlọ́run gan ṣá torí ẹ tó máa lépa ẹ̀mí mi á súnmọ́ Ọlọ́run.
Orílẹ̀ òun ṣàrẹ̀rẹ̀ àwọn ilé ilé pẹ̀mí ẹ̀ gidi ni wọ́n láwọn fẹ́ bà nǹkan tó da wọ́n fẹ́ bà dùnú ẹ̀ jẹ́ ni o. Wà ó dà pé mò ń ṣeré òjò tá lẹ́nu yẹn náà. Bẹ́ẹ̀kì ni. Bẹ́ẹ̀kì. Ọ̀rọ̀ Bẹ́ẹ̀kì ló wá ń sọ tó wá ń kára mọ́ Bẹ́ẹ̀kì ò sínú àwọn tó ń sọ ó dà máa tú àṣírí ẹ̀ fún ẹ lẹ́nu n tó mọ̀ ń pa ẹ̀ máa sọ fún ẹ mi kàn fẹ́ sọ tẹ́lẹ̀ ni o Bẹ́ẹ̀kì ń bẹ́ mi pé kí n jẹ́ ká máa fẹ́ra wa ó ṣe ń ṣàmìlágo ló ń tẹ̀ sí mi lórí mẹ́sẹ̀gì ó kàn bẹ̀ sí bá mi sọ pé òun wà in love mi jọ́ ń tọ́lẹ̀ mi ò love ẹ o ìwọ náà orí Bẹ́ẹ̀kì ṣe rí wo kọ́lọ̀ mi ṣé kí n máa bí sàlẹ̀ pọ́ọ̀tì ni ṣé o mọ̀ tán bá ṣe jọ̀lọ́ fara ọmọ bó ṣe máa ń rí ló máa ń dúdú bọ́ẹ̀ tó pupa tó bright wọn ló máa bright in future tèmi tó ga tó síngbọ̀nlẹ̀ tó dúró rẹ bí mo ṣe síngbọ̀nlẹ̀ ọkọ ọmọ tá a máa bí máa kẹ́f tí ó máa ga. wo ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ Bẹ́ẹ̀kì ní kàkà ká má jẹ ṣèṣe òun máa fọ́ ṣàwádànù Bẹ́ẹ̀kì ti dúró pé òun ti gbà pé òun ní fẹ́ òun ṣùgbọ́n dùnú ẹ̀ gangan òun fẹ́ mú kó òun fẹ́ bàjẹ́ Bẹ́ẹ̀kì mí ni ẹ gidi ni o. ẹ̀yà ṣèbọ́dọ̀ tiẹ̀ lèmi kó dùnú mi sí kò sẹ́ni bọ́ọ̀dì tó mọ ibi tí dùnú mi wà èmi fúnra ara mi báyìí mo package ẹ̀ síbi kan pé ìdùnnú mi rè é èmi á fi ìdùnnú mi sọ́wọ́ èèyàn eléyìí bú nìyí. Kejì kan ní ìdùnnú ẹ̀ ni. ta ló mọ Kejì ṣé ìwọ ni àwọn ọmọ àbọ̀ ṣe ìpá mọ̀ ni Kejì ní ìdùnnú ẹ̀ Bẹ́ẹ̀kì dẹ̀ ti mọ everything nípa Kejì wò ó plan tó nílẹ̀ ò dá o ó lóun fẹ́ ba ìdùnnú ẹ̀ jẹ́ òun fẹ́ ba tiẹ̀ jẹ́ ba anything jẹ́ tó o bá tètè protect Kejì wò ó. kí ló kan pẹ̀lú Kejì ìjọ tó ọlọ́ ta ló ṣàlàyé fún báwo ló ṣe mọ báwo ló ṣe pàdé. ọ̀daràn lórí ká fẹ́ra wa jọ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni. ẹ kò sí wàhálà mọ ọ̀rẹ́ láàrin mi àti àtọ lọhùn kò ní pẹ́ dẹni akọlẹbọ ọmọ mi nìyẹn wọn ní pẹ́ gbègbè èmi ni máa pa ìwọ máa bá tiẹ̀ lọ máa rí wọlé. ọ̀gá wa jàre kí ló ṣẹlẹ̀ ládùúgbò nǹkan tí wàá sọ fún ẹ kí máa lọ ṣé bọ́yẹn ń lọ ní ọ̀gá bẹ́ẹ̀ mi mówó mọ́tò jàre. àbí wọn kò tí ń ṣe gbàǹjo ọ̀rọ̀ kò sí wàhálà ń gbà yẹn ok. ó ṣí ọmọ mi ọmọ tó ń sọ pé má ṣe nìyẹn tó dáa ó ṣe á tún máa ríra ó ṣí ọmọ mi. Mo bá Daddy sọ̀rọ̀. He wasn't having none of that. He was totally against it. He doesn't know you. He doesn't know your family. He can't put a total stranger in the house. I'm really sorry. No, she fẹ́ gbọ́ tán. Èmi gan expect kó gbà tẹ́lẹ̀. Because kò bí mi gan lára mú mi kò fi bẹ́ẹ̀ argue tẹ́lẹ̀ ni. But nǹkan kan wà tí mo fẹ́ tọrọ. What's that? Mi wo ni o bóyá if it's not going to be too much to ask bóyá o lè bá Daddy sọ̀rọ̀ bí tomati lè bá mi wáṣẹ́ instead. You know, if you can put in a word for me somewhere. Or maybe his own. If it's that, Daddy can do that. Like that can be sorted out. Why share it for me? A job? Yeah. Daddy can do that. I think that I'll be grateful. I'll be more than grateful. My corporate credentials, me Johnson, man. So sorry. Even if my duplo will help me, Marnie Kiji. So, what's the good news? Nothing. ṣe mọ̀ pé ní a lot of things láti bá mi ṣe. Hey, babe. Okay. I know about this issue and I thought that was done with. But why does she man tell no more about it? Have we ever disappointed you? Ẹ má misquote mi. Mo kàn sọ fún yín pé kẹ́ má pẹ́ dé. Ipe ọ̀la ló bo Friday lójú. Àtẹ̀dùmú ẹ̀ gan-an ó pọ̀. Àdúrà tí wàá bá gbà ní pé kọ́lọ́ ń ṣọ́ wájú Friday lọ nínú ọlá àti àlàáfíà. Àmín o. And lest I forget, I was at your shop yesterday and Mom sì ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi tí ó yé mi. Kí ló wà láàrin wọn àti Kúnlé because mi ò mèsì tí mo fẹ́ fún wọn. Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti Kúnlé, mo kàn fẹ́ help ẹ. No, don't give me that. Kò sí nǹkan láàrin yín. Don't persuade mommy pé kàn jẹ́ kẹ́ gba Kúnlé sílé. For what? I don't see the big deal in that I'm trying to help him out. Kí ni big deal pé wọ́n fẹ́ gba Kúnlé sílé? I mean, he's of great help to my studies, and you know that. Help. Whatever. Èmi ti mọ̀ látọjọ́ ti pẹ́ ipe nǹkan wà láàrin àwọn méjì. But mo ń sọ fún ẹ ò ní gbọ́. Ṣé ìwọ náà ti fẹ́ tí ara ẹ̀ gbọ́ báyìí? But Keji, why Kúnlé? Why Kúnlé of all people? When you have reasonable and decent men falling at your feet. Kí ló dé tó fi jẹ́ Kúnlé ló máa choose? Ó
disappoint her, man. Ojú gbá mi tì fún ẹ. I knew you guys were not gonna accept him. That's why I kept it away from you. Besides, this is my feelings we're talking about. I should be able to choose whoever I feel like loving. You guys should be able to care and understand that. What up? Please, it's okay. Just deal with it. Deal with it. Ó ṣàrí pa ń sọ̀rọ̀. Ó dẹ̀ ṣẹnu ṣíún. Wá ti sọ pé excuse me. Ó gbẹnu sínú ọ̀rọ̀ tá ń sọ. Ó kàn bà gbogbo mood everybody jẹ́. What's up? It makes sense now. No, stop ẹ. Ó yẹ kí ìwọ náà lè bá sọ̀rọ̀. Ṣé nǹkan tó ṣe yẹn right ni? Má yẹ kọ́rọ̀ kẹ́mi máa jẹ́ lójó tí mọ́ wa lára. Ó yẹ kó lè bá wí later àwọn máa fi rẹ́rìn later. Ẹ ní lè bára yín sọ tọrọ. Ṣojú kí wọ́n sọ. Àbó ṣe wá ń dùn ẹ báyìí. What's up, Jare? Kí ló ń dùn ẹ fún? Ẹ má bínú sá o, àwọn dáàdì máa tó attend sí yín, wọ́n wà pẹ̀lú àwọn èèyàn kan sá. Okay, ẹ ṣe gan. Oh, Kole. Yes. How are you? Sit down. Sit down. Yeah, Kole. Sir. Ọ̀rọ̀ mi ò pọ̀ because mo wá attend sáwọn àlejò kan. Ṣé wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún mi? Ó dẹ̀ máa wù mí kí n bá ẹ̀bùn ṣe ṣàlàyé because ọ̀nà ọmọ dáadáa ni ẹ̀. Ṣé orí yàtọ̀ sí pé mo bẹ wáṣẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi? Láti wákàtí yìí lọ, ó ti di ọmọ tèmi. Ẹ ṣe bọ́ sá. Yeah, ìwé ẹ̀ o máa kà á, máa make sure pé ibi tó wù ẹ́ ló kàdé. Now, ó sì àwọn ọmọ mi méjèèjì, Kejì àti Tóbi, mo fẹ́ kó mú wọn gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ láti sísìn lọ. Bẹ̀rẹ̀ sí tọ́ wọn sọ́nà, jẹ́ kí wọ́n máa kàwé wọn. Are you with me? Sórí, mo fẹ́ kó mójútó wọn débi wípé mi ò ní fẹ́ kó rin ìrìnkúrìn nítorí pé ìrìnkúrìn tó rí yẹn ló ń jẹ́ kéèyàn rí ìrìnkúrìn. Ìrìnkúrìn kẹ̀dẹ̀rẹ́ òun ló ń bí ìṣekúṣe. Ìṣekúṣe kẹ̀dẹ̀rẹ́ òun ló ń ba àwọn ọmọ yìí láyé jẹ́. Mo dẹ̀ fẹ́ kó kàwé wọn dójú àmì kí wọ́n tó mú tọlọ́kùnrin wọnú ayé wọn torí pé tọkùnrin bá ti wọ̀ ọ́ wọn ò ní lè kàwé mọ́. Because I did a lot of investigations about you. Oh yes, and mo dẹ̀ rí i pé ọmọ dáadáa ni ẹ́ pẹ̀lú ìwádìí mi jọ nítorí Ọlọ́run bí àwọn ọmọ yẹn ò ṣe ní di ìdàkudà tí wọ́n máa ka ìwé wọn dójú àmì tí tọkùnrin ò ní sínú ayé wọn for now ó dọ̀wọ́ ẹ̀. You will not be disappointed, sir. O mọ̀ pé èmi ò kí ń gbélé ní Abuja ọ̀la London ọ̀túnla Amẹ́ríkà ni díẹ̀ dẹ̀nìyà wọn lè ṣe é. Ilé yẹn dọ̀wọ́ ẹ̀ ìwọ ni baálé ilé yẹn báyìí bí wọn wá ṣe ní rí ìrìnkúrè tí wọ́n máa ṣe ohun tí mo fẹ́ Kúnlé ó dọ̀wọ́ ẹ̀. Thank you so much, sir. Kí ló tún fẹ́? No, okay, sir. Oh, sure. You are very fine, sir. Ah, yes. Okay, take the water. Èmi lọ attend sáwọn àlejò. All right, sir. No problem. Yes, sir. Lẹ́kan, báwo ni? Inú mi dùn bó ṣe pè mí kó fẹ́ rí mi. Tó bá mọ bí mo ṣe ń feel láti ìgbà tó ti pè mí. Lẹ́kan, mo nífẹ̀ẹ́. Ó dẹ̀ fún mi ní chance láti prove ẹ̀. I love you too. Wow. Dénúdénú àbí? Ó ti yá wèrè. Lórí wà nù àwùjẹ. Kí ló tó ìwò tí bá ti kàbọ̀ ẹ lọ́fun, máa fi ro báyìí ni. Ó dà pé orí ẹ̀ ń yí. Òye ṣe ń wò bí àdán. Jọ́ tó Ọlọ́run, why is it important pé torí pé o ti ń toast mi kí n dẹ̀ gbà fún ọ? Ṣé o mọ̀ kó tàbú ni nílẹ̀ Yorùbá? Ṣé bẹ́ẹ̀ ni ẹ ni? Ṣé o ní làákàyè ni? Káàtẹ̀ ní wọ́n bí ẹ re, àbí òré yẹn gidi bí ẹ, àbí wọ́n ọ̀dẹ̀ tó ẹ dáadáa, àbí wọ́n bá òun yẹn gidi tó, bóyá òde lù ńlá, bóyá òde bí táwọn ti á wà,
o ti dèjọ sí ìrìn àbí àbò òde tí ń tó báyìí jọ òde kàǹtínì olóṣì wo bó ṣe ń wò kó lọ lú gidi a máa fẹsẹ̀ gbálẹ̀ kiri àwọn ọmọ òṣè lọ́dọ̀ àwọn jẹ́ fibẹ̀ ló máa ń lọ àbí òponu o máa kó gbajúmọ̀ bó ṣe wò mí ẹ̀ ìyẹn kéré o ò bá yí ẹ̀ ṣe tàyí òrí ẹ̀ gidi tóòsì ẹ̀ bó ṣe tó yìí ó ní ká lọ sí gbẹ́rẹ́ fún àbí ká lọ wọṣẹ fún ẹ ó yá ẹ lẹ́nu pé mo mọ̀ tán ẹ olórí burúkú làwọn tó bí ẹ wọn rí ẹ tọ̀ ìyẹn kéré jọ kí ló dé tó ẹ pé ìwọ àtàwọn tiẹ̀ ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ ẹjọ́ ń plan nípa ìgbésí ayé mi. plan kankan. ìwọ àti ọ̀rẹ́ ẹ lọ́la gbogbo plan tẹjọ́ ń plan lórí mi pátápátá lórí ìgbésí ayé mi lórí mo ṣe ń rìn inú ayé mi gbogbo ẹ̀ ni mo ti mọ̀. mo ní kó má mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kó lè ní tèmi rò. èlé rí tí ẹ rò ẹlẹ́dàá ò ní rí tí ẹ rò àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ ènìyàn ní rí tí ẹ rò bí wàá ṣe máa bá kiri tó máa fi kú nìyẹn ṣé o pé kò ti sọ fún mi ni lọ́nà ẹ̀ gẹ́gẹ́gẹ́ ló sọ fún mi pé ẹ̀yin méjèèjì ẹjọ́ ń plan nípa ìgbésí ayé mi pé ẹ fẹ́ kẹ́ mi lẹ́yìn ọ̀kan ẹ fẹ́ fọ́ mi lójú ọ̀tún ẹ fẹ́ kí n di tálántolo ẹ fẹ́ bá ti kéjì jẹ́ àbí ó yà ẹ lẹ́nu pé mo mọ̀ àti inú mọ̀ràn lèmi ó wá ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ni kò sí wàhálà inú mi á dùn tẹ́ bá lè ṣe yẹn ọkàn mi á balẹ̀ ayọ̀ mi á kún àmọ́ tó bá ṣe ilé á ga jù ẹ lọ ṣé ọmọ mi nìyẹn ó yà ẹ lẹ́nu wàá dẹni akọlẹ̀bù. You don't know me. And tó bá fẹ́ mọ̀ mi, you go to my 12. Ibẹ̀ náà ti lè narrate ara mi fún mi. Ó possible kí n tí mo sọ lẹ́ẹ̀kan ẹ máa yẹ. Ìtumọ̀ ẹ̀ ni pé wọn ò ní pẹ́ pa ẹ́. Ó yà ẹ́ lẹ́nu, wà á kú láìpẹ́. Ọ̀rẹ́ mi kì í ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ò jẹ́ kí ilé ẹ̀ wó. Ká dúpẹ́ lọ́wọ́ ẹyẹ tí ò jẹ́ kí tẹ̀ ẹ̀ gbófò. Mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ fún gbogbo tó ṣe fún mi. Pàápàá jùlọ fún ipò bá mi bá dádì ẹ̀ sọ̀rọ̀. Gbogbo nǹkan tó dẹ̀ sọ fún mi pé wọ́n máa ṣe báyìí, wọ́n ti ṣe jù bẹ́ẹ̀ ni. Ṣọwárí kí mo rẹ́ni kejì báyìí fún. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Olólùfẹ́ mi, mo ti sọ fún pé mo máa dúpẹ́. All these things tí mo ṣe there, it's nothing. Tẹ́mi ò bá ṣe, ẹlòmíì á ṣe. Àkọlé Ọlọ́run ni. Àmọ́ náà ló ní pé tóun bá gba àdúrà tóun ṣe fún èèyàn, òun ò fẹ́ kankan ju pé ká máa dúpẹ́ lọ́wọ́ òun lọ. Kúnlé, it's okay, you don't have to thank me. Fìyẹ́lẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kí ni kan náà? Ọ̀rọ̀ tí bàtí mo sọ fún ẹ pé orí ẹ̀mí ò dẹ̀ ní pé kí n lọ bá dókítà. Mo ti lọ. Kí máa ń. Dókítà sọ pé mo ti lóyún. Wọ́n ní kò ṣe kí ni? Wọ́n ní pé mo ti lóyún. I don't know why. Love is what I say. Kejì, òótọ́ àbí ọ́? Má fàwọ̀dà ṣe èèyàn o. It's lóyún 3 weeks. I'm gonna be a father. I don't know why. Love is what I say. Kí ni nǹkan tí mo fà sí ara mi lọ́rùn báyìí? Mo torí ìfẹ́, mo gbàgbé ìkìlọ̀. Àwọn ọmọ mi méjèèjì, Kejì àti Tóbi, mo fẹ́ kó mú wọn gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ lọ. Bẹ̀rẹ̀ sí tọ́ wọn sọ́nà, jẹ́ kí wọ́n máa kàwé wọn. Are you with me? Bẹ́ẹ̀ni sá. Sórí mo fẹ́ kó mójútó wọn débi wípé
mi ò ní fẹ́ kó rin ìrìnkúrìn nítorí pé ìrìnkúrìn tó rí yẹn ló ń jẹ́ kéèyàn rí ìrìnkúrìn. Ìrìnkúrìn kẹ̀dẹ̀rẹ́ òun ló ń bí ìṣekúṣe. Ìṣekúṣe kẹ̀dẹ̀rẹ́ òun ló ń ba àwọn ọmọ yìí láyé jẹ́. Mo dẹ̀ fẹ́ kó kàwé wọn dójú àmì kí wọ́n tó mú tọlọ́kùnrin wọnú ayé wọn torí pé tọkùnrin bá ti wọ̀ ọ́ wọn ò ní lè kàwé mọ́. Fìyẹ́lẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kí ni kan? Ọ̀rọ̀ tígbà tí mo sọ fún ẹ pé orí ẹ̀mí ò dẹ̀ ní pé kí n lọ bá dókítà. Mo ti lọ. Kí ló wá wí? Dókítà sọ pé mo ti lóyún. Ó ní kò ṣe kí ni? Ó ní pé mo ti lóyún. Ṣé mi ò ti kóra mi sí wàhálà báyìí? Ṣé mi ti wọnú kòtò báyìí? Bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ kejì. What have I done? I don't know why. Love is what I see each time I look into your eyes. And for the very first time, all I wanna do is just remain here by your side. By your side. Ìwọ ló ní wájú. Èyí Mama lulu mi fire. Torí wọ́n ní ẹni agbójú òkunlẹ̀, ẹni agbójú òkunlẹ̀ kò jẹ́ ní àgbà. Bọ́rọ̀ kan bọ́rọ̀ sa ìfẹ́ yìí oníṣà, máa dalẹ̀ ìfẹ́ wa. Àbàbè ọ̀rọ̀ àjọsọ. Ọjọ́ ìlérí ìfẹ́ yìí oníṣà, ṣùgbọ́n máa dalẹ̀ ìfẹ́ wa. Máa bàbè ọ̀rọ̀ àjọsọ. Òrùka òrùka ìfẹ́ mi, òrùka ìlérí, ọ̀rọ̀ burúkú tó ti lè bọ̀. Òrùka òrùka ìfẹ́ o, òrùka ìlérí, ojú bá yẹ jù kò máa rí. Olómìnira ẹ bá mi wá. Níbo ló lọ, níbo ló wà? Mo ti dé ìlà oòrùn, gúúsù àtàríwá òwò.